dúró mo ṣe fún o ọlápẹ́ nìyẹn mọ̀ mí rí èmi kàn dúró fún ni o mo kàn dúró fún ni oore ni mo ṣe o mi kọ́ mo ní kó wà lọ́rin òun ló béèrè ok ẹ kí n gbé sí bá kámẹ́rà. òun fún alára rẹ̀ ló ṣí mi tó sanwó dé ń gbà yẹn ni àtọ̀ fáwọn owó mi tó fi padà pé 12 million àtàǹsàn yẹn ti rí ó ní o calculation now na the money wey we don do be this Sanku ló send fún alára rẹ̀ o but I no add the money wey I no add the 2 million wey FINEZT talk e add o ṣe ti rí àṣà àtìgbà yẹn lélẹ́yìí o fún ọ̀padà send ìwé 150 kan 250 kan owó yẹn padà jẹ́ 12 million 280 lówó tó san. ṣẹ́ni tó wá jẹ́ èèyàn ní 13 million plus ni màá wá nìkan lọ pa àbí kí ni géènì mi ṣé mo fẹ́ sanwó ẹ̀mí dẹ́rẹ́bà fún dẹ́rẹ́bà ní dẹ́rẹ́bà yà lọ wọ àwọn pa dẹ́rẹ́bà tí mi ò mọ̀ rí pé tọ̀ òun fún àlódì ìbéèrè dẹ́rẹ́bà. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o there is a lot of evidence but Sanku ò kì í ṣe èèyàn tí màá wà ní mò ń tú àṣírí ẹ̀ lọ́nláìn mo wá ń sọ nǹkan tí ò dáńpa ẹ̀ lọ́nláìn ẹnu èyí tí mo sọ yìí ọlá wípé orúkọ mi ti ń bàjẹ́ oore ni mo ṣe wọ́n ti ń parọ́ mọ́ mi káàkiri gbogbo voice note bó ṣe ń kí mi gbogbo ẹ̀ mo play yìí o níjọ́ tí accident dẹ̀ ṣẹlẹ̀ àwọn àbúrò mi àtàwọn tájọ́ ń ṣùtì ni mo rán lọ hospital yẹn dẹ́ wà wàtá dé hospital gan wọ́n láàárọ̀ ṣe tìyẹn kàn drop wọn ni wọ́n ti treat wọn èmi ni mo ẹ̀ṣẹ̀ send owó tí wọ́n fi tán fi ń ya scan lọ́yẹ̀ tán fi treat wọn lọ́jọ́ yẹn and ìjọ́ kejì tí wọ́n lọ sí ibi tí accident ti ṣẹlẹ̀ wọ́n dá lọ o wọ́n tó àwọn èèyàn ni wọ́n tẹ̀lé lọ wọ́n dá lọ o wọ́n tó àwọn èèyàn náà tẹ̀lé lọ àwọn fámìlì Sanku dẹ̀ wà ń bẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ wà ń bẹ̀. àwọn fámìlì Sanku tẹ̀lé wọn lọ so mi ò wà wí ẹ̀ kiri request pé tọ̀ ṣé mo lè bá wọn get driver tẹ̀lé pẹ́ ní mo dẹ̀ fún wọn nọ́mbà ara wọn if wọn tẹ́ni yẹn fẹ́ gbà òun ló máa sanwó fẹ́ nìyẹn ẹlẹ́mi àti ẹ ní issue tẹ́mi àti yẹn bá ní issue ní ìjọ yẹn òun fún aláìró tó ń test mi. Where is it? Ẹ wo nǹkan tó sọ o. Ẹ kí n gbé sẹ́yìn. Kẹ́ẹ̀dẹ̀ wo déètì. Èyí tẹ́ ń béèrè déètì. Ṣé ti rí Saturday August 30. How much you go fit credit me? Make I take guide come before tomorrow morning. I go don dey on funds. Ṣé ti rí? Ṣé rí o? Ṣé tèmi àti ẹ bá ní issue? Ṣé tèmi àti ẹ bá ní issue? Ṣé nǹkan báyìí máa wà láàrin wa? Mi ò ever fijọ́ kan threatening ẹ̀ rí. Irọ́ pátá gbáà ni. And driver tí wọ́n ní wọ́n rí fóònù ẹ̀ fóònù torchlight ni driver ń lò òun ló ń wa mọ́tò ó lápò òun ni fóònù wà fóònù yẹn gan ni Richie fi ń bá mi sọ̀rọ̀ lọ́jọ́ yẹn torchlight phone ni. Oh. mi ò ní nǹkan tó fẹ́ sọ jù báyìí lọ for now but gbogbo táwọn èèyàn ń sọ everything was totally false irọ́ ni o mo play voice note ẹgbọ́n tó ń kí mi pé mo dúró tí àwọn tó ń dúpẹ́ lọ́wọ́ mi o
tí ẹ ń bèrè pé where is the car mi mọ ibi tí mọ́tò wà o wọ́n láwọn fámìlì ẹ̀ ti lọ gbé mọ́tò láti jọ́ kejì wọ́n ti gbé lọ sóṣogbo mi mọ ibi tí mọ́tò wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹni tó yí wọ́n ra mọ́tò lọ́wọ́ ẹ̀ èmi mo ṣe ń káàmù wọn dáhùn wọ́n ń pè mí back to back sáà nìkan ní sùúrù pé ẹni yìí ọmọ ìyá mi ni. Yeah, very 25,400,000. Wọ́n send the 4.5 million. Koni, can I get the Lexus 50 before Salah, before Kiliato, which is 29 of May? Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o, Mr. Samad kẹ́ máa gbọ́. Gbogbo tí wọ́n sọ yìí mo ń tà fún yín, chat wọn. Only can I get the car which is 29 of May. Wọ́n dẹ̀ reply. Ó wá ní òun máa deposit 7 million out of it. So now, ó wá san 4.5 ní ọdún iléyá kù ọ̀la. Ó dẹ̀ fẹ́ gba mọ́tò. FINEZT ni ìfẹ́ tí wọ́n ní sí Sanku. Òun ló kó wọn sí gbogbo nǹkan yìí. Ìfẹ́ wọn ní sí ló fa gbogbo nǹkan yìí. So bàtọ́ á di ọdún kọ̀ láwọn wá ń sọ fún wọn pé ká gbọ́n tó yẹ pé òun ní expectation kan òun dá àjọ kan òun ṣe kíní kan ẹni tó mọ̀ ń parọ̀ yìí gangan wákìlì ó mọ̀ jùjù deep down dáadáa ní ọ̀rọ̀ yìí tí ẹni bàbá tó sọ̀rọ̀ lánàá yẹn ìyẹn kàn wá gé ní followers wà láì wá ó fẹ́ trend ni nǹkan kò mọ anything rárá kò jẹ́ mẹ́ni ó kàn nípa àwọn àti pẹ́ normal lóòótọ́ but not how far is how well. Tẹ́ bá pẹ́ tí o bá ṣe ẹ secret pẹ̀lú ẹ̀ ńkọ́ ẹ lè pẹ́ ó normal kẹ́ pẹ́ but wáyé pé kò fa àwọn kankan yẹn tó mọ̀ ńkọ́. So nínú 25,400,000 tó san 4.5 so wá dijọ́ yẹn wọ́n wá pressure pé àwọn ò lè gbé mọ́tò yẹn wá because ọ̀nà sì dì ó wá hà di 2.5 mọ́ ó wá jẹ́ 7 million wọ́n wá gbé mọ́tò lọ fún ní Òṣogbo wọ́n dẹ̀ ń lo mọ́tò yẹn lọ wọ́n dẹ̀ ní agreement ètò lọ́wọ́ máa san níbẹ̀. So okay now kí n fast forward the story yẹn torí wípé ọ̀rọ̀ sì ń bọ̀ wá bẹ́ẹ̀ padà irú gbogbo tẹ̀ ń ṣe yín sí báyìí ẹ jẹ́ kí ayé mọ ọwọ́ tí ẹni tó ti kú ni. Kò sáà kú jẹ́ pátápátá láyé àti lọ́run. Ibi tó dẹ̀ lọ yẹn everybody gbogbo apáwátá yìí gbogbo àwọn la máa tọ́ bẹ́ẹ̀ wò kò kí n oyin òun sì pè normal tì ní. So ẹni tó kú gangan fúnra ẹ̀ kò sọ pé òun fẹ́ kú ní ọlọ́mọjà kú ní kékeré mọ́jà kú kékeré yẹn àdúrà tẹ́ everybody nígbà náà ni ikú ò promise anybody pé òun ò ní pa kékeré. So gbogbo tó bá fẹ́ ṣe nílé ayé yìí rántí ọjọ́ tó máa kọ ẹsẹ̀ mẹ́fà tó máa kù wọ́n náà either you are a Muslim or you are a Christian or you are ẹlẹ́sìn àbáláyé gbogbo tó bá kù máa ṣe rántí ọjọ́ ẹ̀san. Ó wá ń san owó yẹn out of 25,400,000 owó ẹ̀ wá pé 12,220,000 lówó pé báyìí. Gbogbo tí mò ń sọ èmi ń kà fún yín bíbáyìí ni mo fẹ́ personal wá sí live video ni but mo ṣe come across my way opportunity mo sì ń bọ̀ wá náà mo sì ń bọ̀ wá padà náà because mo fẹ́ kí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yẹn kan jáde pẹ̀lú full evidence kan jáde dáadáa. Mo ti gbogbo fáwọn mo rí ní báyìí. Ẹ kí n sáré analysis kí n sáré tọwọ́ bọ̀bì kan kí n sáré lọ síbẹ̀ náà. Bọ̀bọ̀ yẹn ń ka àwọn kinní kan láti. Lexus ẹ má bínú ogun lọ́yọ̀ Black Diamond family kì í ṣe Lexus 2010 o kò ń ṣe ó ètò ẹ lọ ná Lexus tí ọ̀rẹ́ mi fẹ́ tà àzàtẹ̀ ní tó jẹ́ 015 is 33 million Lexus ju Lexus lọ ẹ lọ bèrè Lexus ẹjọ kì í ṣe àwọn Lexus 4 million kò ṣe àwọn Lexus 4 million 7 million yẹn kò ṣe. Yes lọ pé ti Sanku kan Lexus. ẹ lọ wo Lexus ẹ kẹ́ bèrè yí ẹ Lexus.